Africa Content TV. Gbogbo ọmọ kí lè jẹ mú. Àkó oríire. Aláìlúwà, kábíyèsí Àwùjalẹ̀ o. Ọdún mẹ́wàá ní lọ́gọ́rùn-ún. Bàbá wọ́n ṣe máa ń ti adúgbẹ́dúgbẹ́. Olóko sákìrìkìrì lájà. Àìjẹ̀dẹ̀ mọ́ ọlọ́gbọ̀n ọ̀rọ̀ òdì ìyàbọ̀ bá pẹ́ títí àpẹ́kù pàjẹ́. Kábíyèsí Àwùjalẹ̀. Bàbá mi pẹ́ títí. Ìṣẹ̀lẹ̀ ń pẹ́kù pàjẹ́ lójoojúmọ́. Ó gbọ́ àbọ̀ ẹ̀ bàbá wa. Celebration, iṣẹ́ ìjẹ́ wúndò. K1B ultimate Alababi. Adéwẹ̀tì president Tinubu ní ọ̀gá pátápátá. Ọ̀pá kí wọ́n mọ̀ lára. Ìbábájì máa wọlé máa rárá o. Òyìnbó tó ta mọ́tò. Fàrúkú máa wọlé. Ọmọdé mọ́mú máa wọlé. Gbogbo ilé kú àdúgbò lókè. Lókè ní ọmọ àjànàkú. Dọ́kà kò tí máa wọlé. Ojú ẹ̀kọ́ mi máa wọlé. Ọ̀rọ̀ àbí ọmọ. Àìdájọ́, àìdájá, gbẹ̀ta ọkọ̀ àríyá. Orí ẹ̀kú tó fi lábọ́ báyìí, máa má ṣe dákẹ́ ní wọn. Ọmọ àti bàbá mi ọkọ̀ àríyá. Orí ẹ̀ má jẹ ọlọ́jọ́, ọmọ bá mi mú. Òun àti pásítà máa wọlé ẹ̀kọ́ra gbá. Ọlá ti dé bẹ̀rẹ̀ máa wọlé o. Gbogbo ní ẹkú àdúgbò ló ti dìbò kí. Pásítà máa wọlé ọṣẹ. Aláàjì wọ́n ti bá ní ẹ̀, ọ̀nẹ́jẹ̀ ńlá ní wàásù. Ẹkú ìdílé ojoojúmọ́, àti ńkọ́, ọmọdé ńlá dé, lólùyọ̀ ẹ̀lẹ́. Orí ẹ̀ má jẹ́ ọlọ́jọ́, ẹ̀dẹ̀ ẹ̀ má jẹ́ òpòṣì, ọmọ èèyàn kan mọ́ṣọ́ lápapọ̀ ẹ̀ àmì ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ àti bọ́kọ̀ lọ. Àìdájọ́. Ìbọ̀rẹ̀ nílé. Bàbá mi lè ní bàbá méjì. Ó bàbá mẹ́mi lọ́lá. Ẹ̀sìpàyàn lọ́mọ ọ̀hún. Bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ bá sí ìlọ́nà. Lọ́sí tẹ́ máa jù ìpín tó ṣe máa lábà. A máa ju ẹ̀ṣẹ̀ ìrìnàmí o. Àṣìmọ́lọ́wọ́ fẹ́ ìrànwọ́ kí Kristalla gbogbo ní ẹkú wájú ló ti ní ìfẹ́ níwẹ́. Ṣé gbàgbé gbàgbé wúlò? Ìmọ̀ta kẹ́ mi kí. Àṣìmọ́lọ́wọ́ fẹ́ ìrànwọ́ gbogbo ní ìfẹ́ kí. Mr. Police. Àwí fún wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Mo ṣe èèyàn mọ́ tó bá láwọn